Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ̀wà gbogbo lè ń kọ́? Gist tèmi àǹtí wa fashion wọ́n ṣe bẹbẹ o. Wọ́n sọ fún kábíyèsí wípé tí kábíyèsí ò bá jẹ́ kí àwọn gbé ọmọ wọ inú palace, wípé àwọn máa gbé àwọn ọmọ yẹn lọ, wípé kábíyèsí ò ní rí wọn mọ́. Ẹ rí i pé èyí tún lágbára lẹ́nu àǹtí wa fashion. Nǹkan tí ò yé mi lọ́rọ̀ àǹtí wa fashion ni pé kí ló dé tó jẹ́ pé àǹtí wa fashion bí ìgbà tó yẹ pé wọ́n ń threaten kábíyèsí. Gbogbo ọ̀rọ̀ yìí ó dá lórí Queen Naomi tó padà sí inú palace. Ibi tí gbogbo ọ̀rọ̀ yìí dá lé lórí nìyí. Ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ nǹkan tí àǹtí wa fashion sọ. Ṣùgbọ́n kò dẹ̀ tún yà mí lẹ́nu nítorí pé a ti mọ̀ pé àǹtí wa fashion ẹnìkan ni wọ́n ti ń threaten kábíyèsí. Every time ni wọ́n máa ń threaten kábíyèsí. Ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa ní agbára Ọlọ́run. Ọlọ́run á wà pẹ̀lú Queen Naomi náà àti kábíyèsí. Ìgbà tí ìwọ ní o fẹ́ gbé àwọn ọmọ yẹn lọ, pé kábíyèsí ò ní rí àwọn ọmọ mọ́, ṣé o ní ẹlòmíì tó fẹ́ gbé àwọn ọmọ fún ni? Yàtọ̀ sí yẹn tó bá ti ẹ̀ gbé àwọn ọmọ lọ, ṣé táwọn ọmọ bá dàgbà wọn ò ní béèrè bàbá wọn ni? Definitely wọ́n á béèrè bàbá wọn náà. Oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́ lẹ́nu ẹ̀. The other time, ó wá, ó ní ó máa force àwọn ọmọ yẹn wọ inú palace. Èyí tó dẹ̀ jẹ́, èyí tó mọ̀ fúnra ẹ̀ wípé èèwọ̀ ni àwọn ọmọ yẹn ò lè wọ inú palace láìṣe pé bóyá wọ́n ṣe ritual fún wọn. Because wọ́n ní láti gbé wọn wọ inú ibi tó yẹ kán gbé wọn wọ̀. Kí wọ́n dẹ̀ fi ìlẹ̀kẹ̀ sí wọn ní ọwọ́ àbí ẹsẹ̀ as ọmọ ọba. Ìwọ wá ní tipátipá o fẹ́ gbé àwọn ọmọ yẹn wọ inú palace. Kí ló dé? Kí ló dé tó jẹ́ pé ò ń threaten kábíyèsí? Ṣé ó ju pé o fẹ́ gbé àwọn ọmọ wọ inú palace lọ? Ọlọ́run á máa gbà wá, á máa gbà wá lọ́wọ́ àǹtí wa fashion o. Pẹ̀lú gbogbo threatening yìí, ìwọ fẹ́ gbé àwọn ọmọ lọ, kábíyèsí ò dẹ̀ ní rí wọn mọ́. Tó bá gbé wọn lọ, ṣé táwọn ọmọ bá dàgbà wọn ò ní béèrè bàbá wọn? Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ pẹ̀lú làákàyè náà. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gbogbo àwọn ìwà tó ń wù yìí kò bọ́ ojú mu nítorí wípé kábíyèsí ò deserve ẹ̀. Kábíyèsí ò deserve gbogbo ìwà tó ń wù sí wọn.
gbogbo nǹkan tán ṣe fún ẹ ni pé kán fi ìfẹ́ hàn sí ẹ. Ṣùgbọ́n kó máa threaten kábíyèsí pé o máa gbá àwọn ọmọ yẹn lọ, wọn ò ní rí wọn. Ṣé kábíyèsí ò sẹ́ǹdì owó upkeeping àwọn ọmọ sí ẹ ni? Àbí kábíyèsí fìyà jẹ gbogbo nǹkan tó fẹ́ pátápátá òun ni kábíyèsí ṣe fún ẹ. Olóòfẹ́ lé wọ́n fún ẹ, olóòfẹ́ brand new car wọ́n fún ẹ. Kí wá ló dé ní ìsìn tó wá ń threaten pé o fẹ́ gbé àwọn ọmọ sá lọ, wípé wọn ò ní rí wọn. Bẹ́ẹ̀ náà ló ní pé àwọn ọmọ ẹ ló yẹ kí ó gba royal manor èyí tí wọ́n fi Queen Naomi sí. Ṣé ìgbà tí Queen Naomi ti wà níta láti bí ọdún 3, ṣé wọ́n sọ̀rọ̀ àbí wọ́n gbin? Ó wà níta ní ìsìn kò tí ì pé 5 months ó ti ń pariwo tí ń rojọ́. And kábíyèsí kan ló ní kó lọ síta, ìwọ ló kó lọ síta fún rẹ̀, ìwọ ló lè gbénu palace ńgbà kan. Ó ní pé àwọn èèyàn wọ́n ranjú mọ́ ẹ. Ìtorí ẹ̀ ló fi kó lọ. Ní ìsìn ó wá di wàhálà. Ó wá ń rojọ́, ó ń pariwo wípé tipátipá o, ìwọ fẹ́ gbọ́mọ wọnú palace o. Tí wọn ò bá ṣe fún ẹ, ìwọ á ṣe fúnra rẹ̀. Níbo ló ti gbọ́ yẹn pé èèyàn lè ṣe bẹ́ẹ̀? Abomination ló ń jẹ́ bẹ́ẹ̀ pé o máa kó àwọn ọmọ yẹn wọ inú palace tipátipá fún rẹ̀. Ó ní gbogbo àwọn èèyàn ló ti ra tíkẹ̀tì náà, ti wá náà, ti máṣọ náà, ti ṣe ògbè. Ṣé kábíyèsí fún ẹ ní ọjọ́ wípé àwọn fẹ́ ṣe? Why tó lọ ń polongo fúnra rẹ̀? Ẹ̀yin èèyàn lè ta tún gbọ́ nìyẹn o. Tọ́nà àǹtí wa fashion sọ wípé àwọn máa ká àwọn ọmọ wọnú palace tipátipá fúnra wọn o. Ẹ̀yin èèyàn lẹ́ mo ṣe ń sọ allegedly ni mo gbọ́, mo dẹ̀ ní kí n wá torchlight sí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú kábíyèsí. Á dẹ̀ fún wọn ní ọgbọ́n àti òye láti fi yanjú ọ̀rọ̀ yìí. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí ọjọ́ èní kó sàn yín sí owó, ọlá àti àlàáfíà àti èmi tí mò ń sọ̀rọ̀. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mashola Gist TV, love you all.